àwọn ọ̀dọ́ Kwara fi ẹ̀hónú hàn lẹ́yìn tí àwọn ajínigbé gbẹ̀mí oníṣẹ̀ṣe o. ìlú Ìgbàjà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara mọ̀gán gógó bí àwọn ọ̀dọ́ ìlú náà bí wọ́n ṣe tú jáde o láti fi ẹ̀hónú hàn tako bí àwọn ajínigbé kan bí wọ́n ṣe ṣekú pa ọ̀kan lára àwọn aṣíwájú ìlú. àwọn ọ̀dọ́ náà tí wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ọ̀mọ̀fẹ́ àwọn Fúlàní darandaran ní ìlú náà mọ́. àárọ̀ kùtùkùtù ọjọ́ ajé Monday ni ìròyìn ikú ọ̀kan lára àwọn aṣíwájú ìlú náà ó mà ló mà gba ìgboro ìlú Ìgbàjà kan. ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú náà tó mà báwọn oníròyìn sọ̀rọ̀ yẹn ọ̀gbẹ́ni Hakeem Lasisi ó mà sọ pé ó ti pẹ́ o táwọn ajínigbé náà ti ń da àwọn láàmú ní ìlú náà àti agbègbè rẹ̀. ó wá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé wọ́n mà ṣekú pa Lukman Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Balógun o òun sì ni olórí àwọn oníṣẹ̀ṣe ìlú Ìgbàjà. àwọn ọ̀dọ́ ìlú náà wọ́n ṣe ìwọ́de lọ sí ààfin ọba aláyé ìlú náà Eléṣèyí ilẹ̀ Ìgbàjà ọba Ahmed Babaláwo Awuni Arẹ́pò kẹta mọ̀ní lásìkò tó ń bá àwọn ọ̀dọ́ ìlú náà sọ̀rọ̀. ọba òun má pàrọwà sí wọn láti ní sùúrù pẹ̀lú ìlérí o láti gbé ìgbésẹ̀ akin lórí ìṣòro tó ń bá ìlú náà fínra. àwọn ọ̀dọ́ náà wọ́n ní àwọn ò fẹ́ àwọn Fúlàní adaranjẹ̀mọ́ ní ìlú àwọn. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí Adétòun ó wá ṣèlérí láti kàn sí àwọn akọ̀ròyìn lórí ibi tí ọ̀rọ̀ náà tó dé dúró láìpẹ́. Àdúàgbà Olúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.